mẹ́jọ àbọ̀tì lò láti ìkànnì Premier FM 93.5 ẹ jẹ́ kí a jọ gbọ́ ètò lórí Islam èyí tí àwọn ọmọ ìyá Elizabeth Abátúndé ilé Gòǹgbòrò ní Àbọ̀rẹ́rìn lérò wà sanwó fún bisimilá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọ́lá ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad. Èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pè ama ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babátúndé ilé Gòǹgbòrò Àbọ̀rẹ́rìn ní Èrúwà. Ẹ máa bá ní ká lọ lálẹ́ tó ní lágbára Ọlọ́run bá bó tilẹ̀ jẹ́ pé àpè mẹ́ta lórí ètò bàbá wa bàbá àlùbáríkà bàbá àdùnnú àwọn náà ni wọ́n tún ṣíwájú tẹ̀mí tẹ̀lé wọn. Ustad wa ìdíwọ́ kan ọ̀rọ̀ ẹ̀sìn kan ni ó mú wọn tí wọn ò fi nílé wá lálẹ́ tó ní kì í ṣe pé wọ́n sáré àkókò kó báyìí ní ara wọn ló le kọ́lọ́kọ́sí àlàáfíà àlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa. Aláwọ̀kọ́ akáwà tí a wà nílé a kú ọ̀rìnrìn yìí gbogbo tí Ọlọ́run bá mú wa nígbà lásìkò Ọlọ́run jẹ́ kó máa ṣe déédéé ara ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run má fi sanra wa má fi dè wá mọ́lẹ̀ èyí tí ń kiri káàkiri Ọlọ́run níjọ́ dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o. Àwọn tí ó wọlé tọ̀ àlàáfíà Ọlọ́run bá ní ìjogún rẹ̀ fún wọn jẹ́ wala la ilaha illallah. Lálẹ́ tó ní bí mo ṣe ń sọ lọ bàbá àdùnnú bàbá àlùbáríkà Fadilatu Sheikh Abdul Wahid Abdul Hamid bàbá tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Madu Najah ní àdúgbò Muslim Ìgbétóyè nìbàdàn àwọn náà ni wọ́n ṣíwájú tẹ́mi tẹ̀lé wọn lẹ́yìn ẹ kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lálẹ́ tó ní lágbára náà bá Islam pa ní láṣẹ ó ní ká má wo ìwọ̀n àbàjẹ́ ká má wo níran. Bákan náà tabara wọn tí a ń ṣe rere ká gbárùkù tì wọ́n ṣùgbọ́n àwọn nǹkan tá a wí yìí ó láwọn ẹ̀kọ́ yáàyè onílànà kí sí gbogbo èèyàn kí sí gbogbo ọgbà iná lèèyàn lè kọ́ ní tí ọ̀dà àbí yẹn lè pani láṣẹ kí wọ́n láwọn ẹ̀kọ́ yáàyè tó yẹ kó máa bẹ lára ẹni tó fẹ́ pani láṣẹ dáadáa àbí tó fẹ́ kọ́ ní tí ọ̀dà fún ni eléyìí ní táwọn bàbá tí wọ́n bá ní yànnàná kọ́nà kọ́ bá ní tọ́ àwọn wọn sọ́nà bismillah Sheikh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أدوكني يدوب ولواوا أبوني كونغيري tó fi àṣẹ kòǹgẹ́rẹ́ láti tó pàdé ní alẹ́ tèní lórí ètò yín ètò wa ètò Nurul Islam tí ó máa ń wáyé lákòókò yìí kí ọba olúwa wa kó jẹ́ kí àwọn ẹ̀kọ́ ọnú ètò náà kó ṣe gbogbo ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní láyé àti lálìkè àmọ́ wa. atọ́rọ̀ àlékún kí á ti bí ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba rán ní òjíṣẹ́ kárí ayé òjíṣẹ́ gbogbogbò ní tìtorí kí gbogbo ẹ̀dá ó lè là ká lè ṣoríire láyé àti lálìkì àmọ́ tó sì jẹ́sẹ́ tọ́lọ́run rán fún gbogbo ẹ̀dá ọjẹ́sẹ́ náà dógóńgó kí ọba olúwa wa kó jẹ́ kájẹ́kẹ́ nínú àwọn tí ó pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí wà àlìjánnà onídẹ̀ra lọ́jọ́ ògbéǹde àlìkì àmọ́. adabul amri bil ma'ruf wan nahyi anil munkar àwọn ẹ̀kọ́ yáàyì tó ń bẹ níbi ká máa ṣe àwọn èèyàn lójú kòkòrò àwọn tó jẹ́ dáadáa tó jẹ́ rere tọ́lù wọn bá fẹ́ ká máa gbélé ayé wa ṣe pẹ̀lú tá a bá fẹ́ kọ àwọn tó jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìyapa Ọlọ́run fún ọmọ aráyé àwọn ẹ̀kọ́ yáàyì tí a gbọ́dọ̀ ní àwọn àpá àti àwa ọlọ́mọ kéwù ká tó lè ṣe bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìdí jẹ́ al-amru bil ma'ruf wa nahyi 'anil munkar ìpa àwọn èèyàn lásẹ̀ tó dáa pé ní kọ́ máa ṣe lórílẹ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ọba ọ̀dá wa nítorí káliwá máa ṣe sẹ́kísẹ́ káliwá máa ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀
iṣẹ́ ìyapa ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run ọba ò dá wa nítorí pàlàpàlà báyìí ó dá wa nítorí ká lè wá gbélé ayé ṣe àwọn tọ́jẹ́ rere tọ́jẹ́ dáadáa tó ń fẹ́ ká gbélé ayé ṣe ni tọ́ àwọn nǹkan tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba pè ní èèwọ̀ àtàwọn nǹkan tó lọ ní nǹkan báyìí ìyàpò wọn ọlọ́run ọba ní ẹ̀rí mímọ́ kọ̀ wọ́n kọ́ máa ráyé wípé kọ́ máa ráyé ọ̀sá fún wọn ìdí ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfọ̀hún ní mímọ́ nípa ọ̀rọ̀ dáwà nípa ọ̀rọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run èdè ká máa pa ọmọ aráyé láṣẹ ká máa ṣe wọ́n lójú kòkòrò rere lọ sójú pọ̀nà bí wọ́n sì máa ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bá yọ́nú sí tó jíṣẹ́ ọlọ́wọ́n bá náà yọ́nú sí fún wọn ká sì máa ṣe wọn lórí kó nídìí gbogbo tọ́lọ́wọ́n bá bínú sí tí òjíṣẹ́ ọlọ́wọ́n bá náà tó bínú sí tí ò fẹ́ ká dídìí ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá já sí pé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ń fẹ́ ní í ṣe àwọn èèyàn lójú kòkòrò àti máa ṣe tó sì já sí pé ó ń kọ kí wọ́n máa wọ ẹ̀ṣẹ̀ kí wọ́n máa yapa ọlọ́wọ́n bá fún wọn eléyìí ló dúró nídìí nǹkan tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká dúró sí tí a fi báyọ̀ nu ọlọ́wọ́n bá pàdé torí pé eléyìí ni ó jẹ́ káwùjọ dà because ọ̀rọ̀ yẹn ni kí mùsùlùmí kọ̀ọ̀kan lọ́kùnrin lóbìnrin tá a jẹ́ lẹ́sìn Islam ká ní ìgbàgbọ́ tó yanjú nínú wípé ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run nípa mímọ̀ pa àwọn èèyàn láṣẹ àti máa ṣe ń tọ́lọ́wọ́n bá yọ́nú sí àti mímọ̀ kọ àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́lọ́run pè léwọ̀ fọ́mọ aráyé a gbọ́dọ̀ nígbàgbọ́ yìí pé ìkan nínú tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn tó nípọn lé wa lórí ni nínú ẹ̀sìn Islam tọ́lọ̀ ní kí a wà lẹ́yìn tó a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa bó ṣe tó àti bó ṣe yẹ inú Islam tá a wà a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ká máa pa àwọn èèyàn láṣẹ tó dáa tọ́lọ́wọ́n bá ń fẹ́ dandan ló náà ká sì máa kọ àwọn nǹkan tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́jẹ́ ìwọ̀ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ fáwọn èèyàn dandan ló náà bí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ bó ṣe jẹ́ dandan bí ká máa ṣe fi ọlọ́wọ́ bá bó ṣe jẹ́ dandan fún wa torí pé ọlọ́wọ́ bá ń sọ nípa ìmọ̀ àwọn èèyàn láṣẹ tí òun fẹ́ pé ní kí wọ́n máa ṣe àti ìmọ̀ kọ́ ẹni tó wọ́n fẹ́ fáwọn èèyàn pé kí wọ́n jìnnà sí ọlọ́wọ́ bá nígbà tí mẹ́nu bà nínú Al-Qur'an ó rò pọ̀ mọ́ ìgbàgbọ́ nínú òun ọlọ́wọ́ bá inú bí sọ ní Suratu Ali Imran wípé kuntum khayra ummatin ukhrijatin linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ẹ̀yin mùmínì lẹ jẹ́ ìjọ rere jùlọ inú ìjọ bẹ́ẹ̀ lẹ́nìyàn tá a dá ẹ̀ńtẹ́ ẹjọ́ nígbàgbọ́ òdodo tẹ́ ẹ jẹ́rẹ́ sí Islam ìní ìjọ rere jùlọ lórílẹ̀-èdè ọlọ́wọ́ bá torí pé mo gbé yín kalẹ̀ ní ìgbékalẹ̀ ẹni tí yóò máa pa àwọn èèyàn láṣẹ àwọn nǹkan tí mo yọ́nú sí pé ní kí wọ́n máa ṣe tí ó sì máa kọ àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ àpèmí ọlọ́run bá fún wọn pé kí wọ́n jìnnà sí tí ẹ sì ní ìgbàgbọ́ nínú èmi ọlọ́run èyí túmọ̀ sí pé bá a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀rọ̀ yẹn ni ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ká fi lè lábọ̀ rí bẹ́ẹ̀ la gbọ́dọ̀ nígbàgbọ́ nínú wípé ọ̀rọ̀ yẹn náà ni kí a máa pa àwọn èèyàn láṣẹ àti máa ṣe dáadáa ká sì máa darí wọn sídìí àti máa ṣe dáadáa tọ́lọ́wọ́n bá ń fẹ́ ọ̀rọ̀ yẹn ni ká máa kọ gbogbo tọ́lọ́wọ́n bá ọ̀bá fẹ́ tọ́jẹ́ bàjẹ́ tọ́jẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ aráyé ká sì máa lé wọn kúrò nídìí ìbàjẹ́ tí tọ́lọ́wọ́n bá ò fẹ́ kí gbogbo nǹkan kó fi lè máa lọ létò bọ́lọ́wọ́n bá ṣe ń fẹ́ lórí ilẹ̀ rẹ̀ ẹ̀rí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní mọ́ra mi kó mú kára ẹni tó bá rí ní tí ọlọ́wọ́n bá ọ̀fẹ́ tó jẹ́ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn kan gbé kalẹ̀ tàbí wọ́n tiẹ̀ wà nú ẹ̀ tàbí ẹni wọ́n ń ṣe níṣẹ́ wọ́n lè gbẹ̀ yóò rí yẹ́dì tọ́lọ́wọ́n bá fún lágbára àti ọwọ́ ẹ̀ yí padà sí bọ́lọ́wọ́n bá ṣe ń fẹ́ kọ́ wà kọ́mọ wòran kọ́ fọwọ́ ṣàyípadà rẹ̀ lọ́gán fẹ́yìn làmì ẹ̀sítẹ́tì tó a rí gbá
òun ò lágbára àti fi ọwọ́ ṣe àyípadà rẹ̀, tàbí tó ń bá tiẹ̀ ní kó òun fi ọwọ́ òun ṣàyípadà rẹ̀, òun lè bá wàhálà pàdé lọ́dọ̀ àwọn èèyàn, òun lè kó níṣòro ńlá, tàbí ọ̀rọ̀ lè di bá mi mò ń lọ́wọ́. Tọrọ bá rí bá òun fábìlì sáàdì kó nítọ̀hún fi ahọ́n kó fi ẹnu rẹ̀ ṣàyípadà kọ́ má máa wò ó ràn. Yẹ̀ni pé kó sọ fáwọn èèyàn pẹ̀lú ọgbọ́n àti sùúrù wípé èyí tí ẹ̀ ń ṣe yìí èèwọ̀ ni nínú òfin Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ni nínú ìlànà Ọlọ́run. Ẹ bá kú òǹdí ẹ̀ kẹ́ ẹ ṣe nǹkan báyìí tọ́lọ̀ wọn bá ń fẹ́, tọ́lọ̀ torí ẹ̀ dá yín. Wọ́n gbọ́dọ̀ fẹnu ṣàlàyé nígbà tí ò lọ́wọ́ láti fi yí nǹkan yẹn padà. Wọ́n gbọ́dọ̀ fẹnu yí padà, wọ́n gbọ́dọ̀ fẹnu ṣàlàyé bó ṣe yẹ kó rí fún wọn. Kàtígórì kejì nìyẹn. Ayé làbí ẹ̀sẹ̀tì tó wáyá sí pé mùmíní ò lágbára láti fẹnu ṣàyípadà. Òye pé tó ń bá ní kó wọ́n sọ ó lè kónú fìtínà, ó lè kónú wàhálà, ó lè kónú nǹkan míì tí wọ́n tirẹ̀ mọ́ lọ́rùn tàbí tí wọ́n lọ́mọ́ lẹ́sẹ̀ tí ò sì ní sẹ́nìkan tó lè gbèjà ahun fábí kọlùbẹ̀ kó nítọ̀ wá fi ọkàn yí padà. Ìgbà wàdáni káàdá fílì ìmọ̀ fọkàn yí padà ní pé kókó rẹ̀ pé kàmá yìí tí wọ́n sì ń ṣe mi ò lágbára tí wọ́n yí padà máa tó ní sọ wàhálà ní ìkíní yóò dáa ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ kó fi ìbànújẹ́ hàn káwọn èèyàn gan kí wọ́n rí lójú ẹ̀ pé inú rẹ̀ dùn sí kíní so kọ́ fọkàn kọ́ kọ́mọ́ pẹ̀lú wọn nú ẹ̀ kọ́mọ́ pé tọ́ àwọn ni wọ́n mọ̀ pé kọ́ fọkàn ẹ̀kọ́ pátá kó sì fara kọ́ kó fojú gan kọ́ kọ́mọ́ ìgbé ìsí ẹni ó ń túmọ̀ sí pé orí táwọn wà kọ̀tẹ́ lọ́rùn kọ̀dà kọ̀ọ̀kan lè sọ ní ẹ̀rù ń bà á torí pé ó rí i pé ọ̀hún lágbára láti ṣàlàyé fún wa ó sì lágbára láti fọwọ́ yí padà. Èmi ojú ẹ̀ fi pọ́n sí ní tí à ń ṣe yìí ìlọ́kàn ẹ̀ sì rí kọ́ ní òfin jókòó tì wá ìlú fi rárá ń pẹ́ wá lẹ̀ ẹ̀rí torí pé ọ̀hún lágbára láti fọwọ́ yí nǹkan tí kọ̀dà táwọn èèyàn ń ṣe padà ó tó lè fẹ́ ní yí padà ọ̀hán pẹ̀lú wọn nú rẹ̀ òtú wa jókòó tí wọn ìwọ náà ti dára wọn. Ànábì sallallahu alaihi wasallam ó sì jẹ́ oyè ayé pé kò sí àwọn èèyàn kan tó ṣe pé wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ àti ìyapa Ọlọ́run Ọba tá a sì ráwọn kan tí wọ́n jó ní mímọ̀ tó ṣe pé wọ́n lè máa kọ̀ fún wọn wípé orí ẹ̀ṣẹ̀ àti ìyapa Ọlọ́run tẹ̀ wà ìkọ́dà ẹ kó díẹ̀ táwọn adákẹ́ tí wọ́n sọ nǹkan kan tí wọn ò sọ fáwọn èèyàn yìí pé tí wọ́n ń ṣe ọ̀dà tọ́lọ̀ ń bá ṣe tán tí ó bínú tó lọ́bọ̀ oníṣùúrù lọ́lọ́run tí wọ́n bá sọ̀yà kalẹ̀ báyìí kò ní sọ kalẹ̀ lórí ẹlẹ́ṣẹ̀ nìkan àwọn tí wọn ò ṣẹ̀ gan tí wọ́n mọ̀ pé kí ní ọ̀dà tí wọ́n jìnà sí ṣùgbọ́n tí wọ́n dákẹ́ tí wọ́n máa ṣe lọ kí fáwọn èèyàn tí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn Ọlọ́run jẹ́ kí ìyà yẹn dọ́dọ̀ tiwọn náà pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ìjà sí pé ojúṣe gbogbo àfa ojúṣe gbogbo ẹni Ọlọ́run pátá yányán ẹ̀rí ẹni àti máa pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba jẹ́ àgbọ̀dọ̀ kú ẹnu gbogbo ìwà àbàjẹ́ táwọn èèyàn bá ń wù ẹni ọlágbá láti sọ mú agbègbè ẹni tí ń wò orí pé léyìí ládùúgbò ọlágbá àti pèpè sóyè òwò ọmọlúwàbí tí wọ́n bí léèrè tó dẹ̀ pàwọn náà ní ìlú àsọtọ̀ wò yìí ò bá bẹ̀rù Ọlọ́run tí wọ́n ọmọlúwàbí ìyẹn ṣé bá amẹ́lẹ́ tí wọ́n ti bí ọ àwọn òbí rẹ̀ jáde báyìí èṣù lọ́dẹ eléyìí sáàrin àwùjọ mọ̀ sí báyìí mọ́ Ọlọ́run Ọba ọ̀fẹ́ ẹ̀rí mo ṣe lágbára mọ́ ọ̀sán ẹ tó dé wà nídìí àwọn nǹkan míì náà tọ́lọ̀ lápẹjù àbí kó mú ọtí kó mú gbogbo tọ́lọ̀ Ọba ọ̀fẹ́ ọ á máa dálẹ̀ rú Ọlọ́run sì bọ́ lágbára láti ṣàlàyé fún bó lè lé nídìí ọtí tọ́ wa ọwọ́ àwọn òwúrọ̀ ọ sọ fún pé tí mu yẹn àkóbá gan ni fúnlé ayé rẹ̀ gbogbo òmùkùmù tí mú káàkiri àkóbá ni fúnlé ayé àkóbá ni fún ìlera rẹ̀ àkóbá gan ni fẹ́mi ẹ̀ àkóbá ni fọ́ọ̀rù ẹ̀ ọ sọ fún kó o lè máa wòóràn pé lọ́mọ ò lè dákẹ́ torí tọ́ ọ bá dákẹ́ tọ́lọ́ ń bá gbébìnú rẹ̀ dé
ìwọ náà lè kójú ẹ ọlọ́run dákun má jìyà ò jẹ wá ẹni tó wá fẹ́ pa àwọn èèyàn láṣẹ dáadáa láti máa ṣe tó sì fẹ́ máa kọ́ àìdá fáwọn èèyàn pé kí wọ́n jìnà sí ó ní àwọn ẹ̀kọ́ kan tó gbọ́dọ̀ ní àwọn àfáàjò yà í pé alákọ̀ọ́kọ́ nípa ayé kó na àálìmọ̀ bí akíkàtì máa yá múrò bẹ́ẹ̀ mí ádàgún màrúhù fi ṣẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tí ó lè mọ̀ sí pàápàá ìyí tí ó fẹ́ pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n máa ṣe tọ́lọ́wọ́n bá ń fẹ́ yóò dá lójú pé nǹkan yìí tí wọ́n fẹ́ ṣe àwọn èèyàn lójú kòkòrò wípé kí wọ́n máa ṣe nílé ayé wọn yìí ọlọ́run gan ọ̀pọ̀ àwọn láṣẹ rẹ̀ nínú Al-Qur'an ànábì náà pa àwọn láṣẹ rẹ̀ nínú Sunnah bó ṣe wà gẹ́lẹ́nu nínú ṣẹ̀ríà èyí pé ọmọ ọ̀pọ̀ àwọn láṣẹ nǹkan lórí àìmọ̀ kan lórí ìmọ̀ ni nínú ṣẹ̀ríà lórí ìmọ̀ kìtàbí wa Sunnah ni ẹ̀rí kàwọn ẹ̀kún àhálì máa ń bí hakikatil munkar ẹni tó sì fẹ́ kọ́ ìtọ́jẹ́sẹ̀ tọ́jẹ́ àpọ̀ ọlọ́run tọ́jà ìdá àfọ́mọ aráyé yóò ní mọ̀ sí pé kíní tí wọ́n fẹ́ kọ́ yìí pé kí wọ́n má dé díẹ̀ ẹ̀ṣẹ̀ ní lóòótọ́ ntọ́lọ̀ ń bínú sí ni nínú Kùránù tánàbí kórì rẹ̀ nínú Sunnah tí ṣẹ̀ríà tó pè lẹ́ṣẹ̀ tó pè ní ìyàpọ̀ ọlọ́run tó pè léèwọ̀ kì í ṣe pé kó rò pé ìwọ̀ ni lọ́dọ̀ ara rẹ̀ yóò dá lójú pé kíní èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ni nínú ṣẹ̀ríà ọ̀nà wọn bá ní. ìgbà yẹn èmi ò tó dìde sí pípẹ́ kíní kọ̀dá ẹ̀yìn yẹn ẹ̀kú díẹ̀ tí ó lè rọ́nà fẹ̀ríkì torí nígbà bá fẹ́ pààyàn láṣẹ tọ́da láti ṣe tọ́da lójú pé ṣẹ̀ríà ìlú ní kíní ìdá láti ṣe ó ní kó ṣe òun fún lẹ́rìí láti inú Al-Qur'an ó sì fún lẹ́rìí láti inú Sunnah ní Muhammad sallallahu alaihi wa sallam àtọ̀rọ̀ àwọn aṣáájú rere fún wa mí kíní ìkọ́dá ọ̀fẹ́ kéèyàn dídí ẹ̀ kíní ẹ̀ṣẹ̀ ní ọ̀fẹ́ káwọn èèyàn sáfún ọdọ lójú pé ẹ̀ṣẹ̀ ní kódà èèwọ̀ ní nínú ṣẹ̀ríà alhamdulillah ọ sọ yìí pé kódà kámẹ́dé díẹ̀ ó sì fún ọ lẹ́rìí tí ò fi dá kí wọ́n dé díẹ̀ nínú Al-Qur'an nínú Sunnah àti náà táwọn aṣáájú lórí fa nínú Islam bá sọ nípa rẹ̀ ẹ̀kejì ni pé ayakuna wara'an láyàtì lẹ́dí yẹn ní àánú wọ́n là yẹ tó kù lẹ́dí yá múrò bẹ́ẹ̀ ẹni tí ó pààyàn láṣẹ tó dáa láti máa ṣe tí ó sì kọ àìdá fáwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ alásàjẹ́ tó bẹ̀rù Ọlọ́run tó dúró déédéé tí èso ní mọ̀nàmọ́ná àfa tí èso ní mọ̀nàmọ́ná ọmọ akéwù tí èso ní mọ̀nàmọ́ná mùsùlùmí tàbí mùsùlùmá tí ìyẹn ni pé kò ní jẹ́ni tó ṣe pé tí ń pé káwọn èèyàn jìnnà sí tó gbé ọ̀dà yìí kò ní jẹ́ni tó ṣe pé òun náà ń ṣe ní kọ̀rọ̀ tàbí tó ń ṣe ní gbangba bìkan kò sì yẹ tó ṣe pé n tó pamọ́ láti pé ọ̀dà yìí kí wọ́n máa ṣe yìí òun gan fúnra ara rẹ̀ ọ̀ máa ṣe kó tó máa kọ tí ó jẹ́sẹ̀ fáwọn èèyàn òun gan lẹ́ni àkọ́kọ́ tó ti kọ́kọ́ jìnnà sí gbogbo tó jẹ́sẹ̀ yẹn kó tó máa pa àwọn èèyàn lásẹ̀ ń tọ́jẹ́ dáadáa tọ́lọ́wọ́n bá ń fẹ́ kí wọ́n máa ṣe tó ti ṣe ọlọ́wọ́n bá ń fẹ́ kí wọ́n òun gan ní ti ń ṣe láti gbà tó ti pẹ́ torí pé tó ajá sí pé n tó ń pè ọ̀dà òun náà yìí ọ̀ ṣe ń kọ̀rọ̀ n tó pọ́dà òun náà ò tiẹ̀ á ṣe rárá ajá sí pé mùnàfíkì ló Ọlọ́run sọ nínú Al-Qur'ani alápẹ̀lẹ̀ yìí pé mọ̀kànlélẹ́ nígbàgbọ́ òdodo nígbà tá a kò lù náà wọlé àtàwọn ẹsẹ̀ lè máa sọ nǹkan tẹ́yìn náà ò ní í ṣe ẹ̀rọ ipò burú lẹ́sẹ̀ àti ìbínú Ọlọ́run ni kẹ́nìkan máa sọ ìyẹn tó ń gbọ́ òsè níṣẹ́ fáwọn èèyàn wípé ẹsẹ̀ nǹkan báyìí ẹsẹ̀ ọ̀ngá ní ìrìn ẹ̀sẹ̀ lẹ́yìn ọ̀bẹ̀rù Ọlọ́run wọn náà bẹ̀rù Ọlọ́run òpè ẹ má parọ́ ìwọ gan níṣẹ́ rẹ ètò ìjókòó tí irọ́ ni nbolo tí a fẹ́ jẹ́ ni tó ṣe é pé yọ lápá lára àwọn èèyàn àti kọ́ lọ́wọ́ bá àlékè ọlága ń sọ ní sọ́ọ̀tù bákàrà pé ọ̀tá àmúlò náà sábẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá ń sọ̀rọ̀ àwọn fúsàkù ẹ̀yìn ọmọ apàwọn èèyàn láti ẹ̀ pé kí wọ́n ṣe tọ́jú ẹ̀rìn nínú ẹ̀sìn ọ̀tá ń sọ̀rọ̀ àwọn fúsàkù tẹ́ àgbàgbé ara yín tẹ́ ẹ̀ ní ṣe tọ́jú ẹ̀rìn nínú ẹ̀yìn lẹ́sìn pé káwọn èèyàn wọ́n lọ mọ àwọn tó dáa tó ń sàlàyé ẹ̀ fáwọn èèyàn pé tọ́lọ́ ń fẹ́nu tánà bí ìfẹ́nu ṣùgbọ́n ìdíwọ́ ló ṣe ni àfa mi olùwó lọ gbáà yọ làásìkì gbáà ẹ̀rí tọ́yẹ kó ní ọmọ ẹ̀yọ ṣàkà ìgbà kó ní yọ ẹ̀rí yóò sì máa pé káwọn èèyàn yọ ṣàkà yọ máa pé káwọn èèyàn máa ṣètọrẹ àánú òun ní kò ní yọ ṣàkà òun kò ní ṣètọrẹ àánú òun gan ni bí kò gba gbogbo owó ọwọ́ àwọn èèyàn kó tó di tiẹ̀ ni òun ló sì lówó lọ gbáà yìí ìṣe máa pàwọn èèyàn láti tọ́jú rere nínú ẹ̀sìn ìtọ́lọ́wọ́n bá fẹ́ tó wọ́n sí táìwá gbàgbé ara yín ni kó lórí ojú orí ẹ̀mú lọ́dà wọ́n tó tẹ̀tù lórí ẹ̀kẹ́ tẹ̀sí ń ka Kùránì yẹ pé ká tó
tó pé kéèyàn ṣe dáadáa káwọn ní ó ti ṣe ká tó pé káwọn èèyàn jìnà sí tọ́jà ìdá kọjá nípa wà náà gan àti jìnà sí tipẹ́tipẹ́ ìdí èyí ọ̀dọ̀ wọ̀ wá ẹ̀kẹta ni pé ayakuna husnul khuluq ẹni tí ó máa pàrọ̀ yẹn lásẹ̀ ń tọ́ da láti máa ṣe tó sì máa kọ́ tí ọ̀dà fáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ jẹ́ oníwà pẹ̀lẹ́ oníwà tútù oníwà rere Halima á ní àtẹ̀mọ́ra ìfaradà ìrọ̀jú á ní sùúrù yamuru berufk lọ́wọ́ bá pàrọ̀ yẹn lásẹ̀ ń tọ́ lọ́wọ́ bá ń fẹ́ nínú ẹ̀ṣẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe pẹ̀lú èpè kì í ṣe pẹ̀lú ìbínú kì í ṣe pẹ̀lú wàhálà èyí tọ́nà wọn bọ̀ ọ̀dẹ̀ fẹ́ káwọn èèyàn ń ṣe tọ́jú ẹ̀ṣẹ̀ tọ́jú ìwọ̀ tọ́jú ìyàpọ̀ ọlọ́run ẹ̀rí tọ́jú ìyàpọ̀ òjíṣẹ́ ọlọ́run tọ́wọ́ fẹ́ kọ̀ fáwọn èèyàn láyé gbọdọ̀ èyí ṣe pẹ̀lú ìbínú èyí ṣe pẹ̀lú èpè pẹ̀lú sùúrù pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye yóò tún fàdúrà ran àwọn ẹlẹ́ṣẹ̀ lọ pé kọ́lọ́mọ bó ṣe payọ́ ọkàn wọn ká mọ tí wọ́n ṣe láì dáa kí wọ́n túbá èyí ṣe pẹ̀lú èpè àti kólekóle àti fìtínà lérí pé yọjọ ọmọlúwàbí tí ó nírọ̀jú tí ó láfaradà lérí pé wọn bá bù àmọ́ sọ̀rọ̀ òdì sí ẹ̀rí àbí wọ́n náwó àìdá kan sí kò ní máa ṣépè kò ní yọwọ́ ẹ̀ṣẹ̀ yìí pé àwọn olùrà àwọn ṣẹṣẹ lónìí ni ẹ̀rí kò ní yọwọ́ èbú balẹ̀-ẹ̀sùn wàyà fún yóò ṣe sùúrù tí ó làmójú kò fáwọn èèyàn ni ọba àlejò ọlọ́sọ ní Suratul Luqman pé wa'mur bil ma'ruf wa nahy 'anil munkar wasbir 'ala ma asabak inna dhalika min azmi al-umur máa pa àwọn èèyàn lásẹ̀ ń tọ́jẹ́ dáadáa ká máa ṣe máa kọ́ ń tọ́jà ìdá tọ́jẹ́sẹ̀ fún wọn kó o sì ṣe sùúrù lórí tó bá ṣẹlẹ̀ sí ọ látọ̀dọ̀ wọn torí pé olùkòkòsò ojú ọ̀nà ọlọ́wọ́n bá ojú ẹ̀ lè bá wà lápàdé ó lè rí ìṣòro lọ́dọ̀ àwọn èèyàn wọ́n lè bú wọ́n lè halẹ̀ mọ́ tó sùúrù ni ó ṣe ìlànà tọ́lọ́ọ̀nù ẹ̀ka rí pé aláyàtọ̀ ara fi ilẹ̀ lóka bí wàá sọ̀tà jẹ́sùs ìtọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ tọ́jẹ́sẹ̀ tọ́fẹ́ káwọn èèyàn kú díẹ̀ wọn ò ní kọ́ ọmọ sọ tẹ́lẹ̀ mú yẹ ṣé àìdí wọn wàá máa tọ́ pẹ́pẹ́ wọn gbangba tó o bá rí ilé ó ṣiṣẹ́ ní lórí à ń dọ́gbọ́n lọ yọjú wọnú ilé rẹ̀ láti bí tó lu òde ní wíńdò láti fi ó ní mutí àbọ̀ fetí mágànà wọn ò ní kọ́ ọmọ fún mi fún léyìn torí lẹ́yìn ìyọ́bọ̀ ọmọlúwàbí rẹ̀ jẹ́ tí wọ́n bá dẹ̀ fúra mọ̀ yìí pé òun sì fún mi fílẹ̀ àwọn òun fetí lẹ́gànà ọ̀dọ́gbọ́n sọ àwọn káàkiri ìwọ gan èyí tó o fẹ́ kọ̀ fún wọn gan òun ní lè rí kọ̀ fún wọn torí àwọn náà mọ fẹ̀sùn olófòfó ọlọ́tẹlẹ̀múyẹ́ ọmọlàkejì wọ́n máa fi kàn ìbàjẹ́ sílẹ̀ yìí lára tiẹ̀ náà ẹ̀rí torí pé ọlọ́run bá ń sọ ní Suratul Hujurat pé wala tajassasu